àwọn èèyàn ti wá rí yín bíi pé àbóhùn ló máa continue iṣẹ́ yìí, àbóhùn ló máa gbéṣẹ́ yìí tẹ̀síwájú ní ibi tí Sisi Quadri tó bá ṣe dé. Tọ́lá àwọn èèyàn sọ wọ́n ní ó dà pé àdè míì Sisi Quadri jù lóòótọ́ á míì sí wọn bí àgbà ilé ebú àmọ́ àwọn ọmọ wọn náà ti ń dìde bọ̀. àjọ one side ibì kan náà mo dẹ̀ tún máa ń rí wọn lórí móhùnmáwòrán ọ̀dà iṣẹ́ tó ń ṣe lórí móhùnmáwòrán ọ̀nà yìí tó bá bẹ̀ lọ ṣùgbọ́n kì í ṣe pé mo fẹ́ dàbí wọn Ọlọ́run kan ló ní pé ọ̀rọ̀ ẹnu jọlọ nà wá méjèèjì ṣùgbọ́n kì í ṣe pé bóyá mò ń ṣe kọ́pì. sẹ́yìn ilẹ̀ ń ṣàkọni àbẹ́ tí ìlú tó mú mi. àwọn ọkùnrin ìsìn àlùbọ́sà náà gbé lọ. gbálùbáríkà dání. ẹni tó gbálùbáríkà náà dání wà nù wọn ṣùgbọ́n kẹ́kẹ́ tó pàdé ẹni tó gbálùbáríkà dání omijé yóò ti kọ́kọ́ jábọ́ lójú yín wọ́n ti kọ́kọ́ fún yín ní àwọn nǹkan kan tó jẹ́ pé. sẹ́yìn jẹ breakfast rí.